Africa Content TV. Ọ̀nà wà lákàní mi, ta ní gbọ́dọ̀ lọ ní ooo. Mo rẹ̀ ọ̀nà pọ̀ bí olóòlà jù nígbó. Omi ò ṣe mú bí ọtí ooo, òkúta ò ṣe mí bí òkèlè. Ọ̀pẹ̀ yìnbọn ò ṣe jẹ́ láláyé ìpẹ́kọ̀ ẹ̀ lódì ní tẹ̀gbọ́n ẹ̀. Èmi lọ́lọ́run fún nínú lórí bàbá Súlẹ́yà. Gbogbo rògbòdìyàn lágbọ́dọ̀ fújì. Àwọn ọlọ́dọ́ dáwọ́ wá Súlẹ́yà tá a bá fẹ́ dá sílẹ̀ àtúndá sílẹ̀. Àwọn ọlọ́pàá náà tó bá gbé iná tán. Àwọn là ń dá. Àwọn là ń yí sókè, àwọn là ń yí lọ́lẹ̀. Ọlọ́run náà ni bàbá Súlẹ́yà. Ẹ kú ojúlọ́nà ọ̀rọ̀ ọdún mi tuntun acapella series 1. Lọ́mọ jáde yẹn ní December. Bó ṣe fọmọ jáde lọ nìyẹn series 1, series 2, series 3, series 4.
Alùpùpù ló máa ń lò.